ìfọ́nìyàn ọmọ olókùnrin ọ̀lẹ́sìn adógò ní ọ̀sàrùn àìlá ológò ní òtù àfààfà bẹ́ẹ̀ yí farun dí èèyàn. Kí bàbá rẹ̀ òpèrè owó bẹ̀rẹ̀ dúdú ó ti báyà jẹ́ àrọ́bà ń ta sí láàyè òru ògùrù dúdú bí ìlú àwọn ìjẹsà elédèé àdìgbò ọba àgbàjà àdìgbòlá ọmọ pàṣẹ pàṣẹ kò tàkẹ́ ká òwúwa ìbọ̀rọ̀ sọ̀rọ̀ ìṣe lórí. Adéọlá ọba ni bàbá ọba ni ọmọ ẹlẹ́bẹ̀ẹ́ Ajíbọ́rọ̀ tó ní Ìgbàjà òkò nílé ṣe Ajíbọ́rọ̀ ọba Àgbàjà ògùn ọmọ sọ́dúnkọ̀rọ̀rọ̀ ọmọ àmùkàràrà kọ́lọ́rọ̀gùn lè má rí burúkú jẹ kọ́lọ́rọ̀gùn bá lè rò tóbi tẹ́lẹ̀ gànjọ́ kọ́lọ́rọ̀gùn bá lè gbọ́dọ̀ mi lọ́gànjọ́ kọ́kọ́ ńláńlá lè bá sọ̀rọ̀ gúnjẹ sílé àgùnfọ̀gbọ́ adìyẹ òun nìkan. ẹlẹ́dẹ̀ ìdè ẹlẹ́dẹ̀ ìdè òkè ọba àbájá ẹlẹ́dẹ̀ ìdè ẹlẹ́dẹ̀ ìdè ẹlẹ́dẹ̀ ìdè òkè ọba àbájá. Ọmọ òjìṣà tó òjìṣà tàbí ọmọ tó ọ̀pá láńbá. Akíní kọ́ ní kí ló dé dúdú bàbá yóò fi sí ọgbọ́gbọ́.
ọjà eré ẹ̀yẹ tún wọn ojúmọ́ rẹ àbùkù onígbà yìí adùn ní ọgbẹ́ ìyọ̀rọ̀ ayé akẹ́bà kúta àdúgbò wọn sì máa kà wọ́n fún ọ̀rẹ́ bẹ́ẹ̀ kúta àdúgbò ọmọ kò gbọ́rọ̀ gbọ́dọ̀ ìyá ilé wa ìlẹ́dọ̀dọ̀ àmọ́ ìlẹ́dọ̀dọ̀ ìkẹ́lẹ́lá àmọ́ ìkẹ́lẹ́lá àtẹ́sà wọn náà sọ pé jù ṣe tẹ̀lé ìlú.